أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. يا أيها الناس خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. ká tó bọ́ sínú dárúsù wa. ká tó bọ́ sínú ẹ̀kọ́ tèní. ńgbà àkọ́kọ́ bẹ̀rẹ̀ bí ó ṣe pọ̀ yìí. jọ́ tí àkọ́kọ́ bá ṣe wà. ńgbà àkọ́kọ́ bẹ̀rẹ̀. nígbà tí àkọ́kọ́ bẹ̀rẹ̀. níjọ́ tí àwẹ̀ bẹ̀rẹ̀. níjọ́ tí àwẹ̀ bẹ̀rẹ̀. wọ́n ní kálukú ò lo ìbòmú. kálukú wa á lo ìbòmú. àwa kọ́la ni ẹ máa lo ìbòmú. àwa kọ́la ní kẹ́ ẹ má lo àwọn bàbá kọ́ ní kẹ́ ẹ má lo ìbòmú. nítorí pé àwọn oníjọba wọ́n máa wí pé àwọn lo ìbòmú
bóyá ń tàpá sí kínní àwa mọ̀ yìí pé a lè kọ́ńtrólù crowd bí. àwa mọ̀ yìí pé a lè kọ́ńtrólù crowd bíbá yìí. so ẹ̀yin táwa mọ̀ ni àwa nípalẹ̀mọ́ míì fún. àwa nípalẹ̀mọ́ míì fún. ìpalẹ̀mọ́ tá a ní fún. àwa ti ń lo ohun tí ò ní jẹ́ kí gbogbo ohun tó sọ̀rọ̀ àǹdí wa wájú lẹ́yìn báyìí kò nídìí kó lóbò mú kùà. ohun tó sọ̀rọ̀ àǹdí wa níwájú lẹ́yìn kò nídìí kéèyàn tún lóbò mú. ó wà lára àwọn àfáà kọ̀ọ̀kan. tó wà lára àwọn àfáà kankan. ọba fẹ́ jà níyàn ó wà lára mi ń bì. ó wà lára bàbá wa ń bí. òun nìyí ear doctor ni wọ́n ń pè é. so kò cover ẹnìkan kò cover kì í ṣe pé mi nìkan ló cover. kì í ṣe pé bàbá wa nìkan ló cover. so ó cover ọ̀pọ̀ tó wà ń bí láì kó lo face mask. so ẹni tó ń wò wá òun ò ní mọ nǹkan míì ẹni tí ó fẹ́ criticize yóò máa rí pé ṣẹ́rí pé kíní kan ìjọba ẹ wò wọ́n lọ àwa gbọ́n jù wọ́ lọ. àwa gbọ́n jù wọ́ lọ bí wọ́n ò bá gbọ́n. so nípa bẹ́ẹ̀. nípa bẹ́ẹ̀. àmọ́ àwọn tó lò yìí náà a kí wọn pé wọ́n lò wá. àwọn tí wọ́n lò náà kí i pé ẹ lò ó. àwa tá a lò àti mọ́síyá bẹ́ẹ̀ ọ̀nbẹ̀rẹ̀ la bàbá wa ó ti cover àwa báyìí. so èyí ní àyà táwa ń kà pé ọlọ́run ní pé ayọ̀ anẹ́sù. يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. ọlọ́run dá wa látara èèyàn kan ọkùnrin kan obìnrin kan. وجعلناكم شعوبا. àwa yọ jáde látara àwọn méjèèjì ṣùúbàn àwọn ìdílé àwọn qabaila. nation ní ṣáàbù ṣùúb àwọn nations la yọ jáde látara ẹ̀ tí nation yìí àwọn tó ń wí pé Yorùbá nation nítorí pé èdè pa ìran Yorùbá papọ̀ ṣáàbù kan ní Yorùbá lóòótọ́ ṣáàbù kan la Hausa ṣáàbù kan ní Ìgbò ṣáàbù kan ní Kanuri àwọn tẹ́tẹ́ pa wọ́n pọ̀ ní ṣáàbù ní Ọlọ́run lòun dá gbogbo kálukú bẹ́ẹ̀ ní ṣùúrù qabaila. láti inú ṣáàbù ni ó tún wá yọ àwọn kọ̀báìlà ọ̀tọ̀ ní Ìjẹ̀bú ọ̀tọ̀ l'Ẹ̀gbá ọ̀tọ̀ l'Ọ̀yọ́ nínú èdè tẹ́tẹ́ pa wá pọ̀ ọ̀tọ̀ l'Oǹdó ọ̀tọ̀ ní Ìlàjẹ wọ́n kọ́ bá ìlànà lita'arafu. kí kálukú lè mọ ara ẹ̀ kó sì ti mọ ibi tóun ti jáde. inna akramakum inda Allahi atqakum. ọlọ́run wá fẹ́ wo ìran kò sì fẹ́ wo ìdílé kò sì fẹ́ wo nation kan ẹni wípé kan dáa jù kan lọ kò séyìí tó lè sọ pé òun dáa jù kan lọ kò síbi tí ò sí criminal kò sí ìran tí ò ní criminal. inna akramakum inda Allahi atqakum. àwọn tí ó bá jẹ́ criminal ní ìjọ kọ̀ọ̀kan ni tí wọ́n bọ́ lọ́hùn gbọ́ tí wọ́n mọ lọ́hùn tí wọ́n ń sin lọ́hùn àwọn èyún náà ni atqakum àwọn ló dáa jù wájú Ọlọ́hun.
sọ ìwọ ò ṣe dúkó dáwájú ọlọ́run tayọ kó ló fẹ́ dáwájú èèyàn. ẹ̀wọ̀n ńlá wa ń sọ ọ̀pọ̀lọpọ̀ ni ò wá mayàtọ̀ ẹni mi kan ló rán mi lẹ́yìn gbàtà àjíjọ́ ń sọ̀rọ̀ ẹni mi púpọ̀ ni mi ń fẹ́ dárúkọ. Ayakumullah. àwa ni n tó ń ṣọ̀pọ̀lọpọ̀ wa ní pé ọ̀rọ̀ Ọlọ́rin tá à ń sọ ẹni tó sọ̀rọ̀ tá a kà lánàá mo ti mọ̀ ọ́. Ayakumullah. fọ́tò rẹ̀ wà lọ́wọ́ mi kù á bá ń yọ fọ́tò rẹ̀ jáde. Anakumullah. ẹni tó sọ̀rọ̀ tí àwọn bàbá wa kà fún wa lánàá wọ́n ti mọ̀ ọ́ fọ́tò rẹ̀ ti wà ń tòsí. sọ wọ́n máa rọ̀ ipò ń gọ torí inú gbogbo ọ̀rọ̀ tó sọ kò dárúkọ ààrẹ. gbogbo ọ̀rọ̀ tó sọ kò dárúkọ rẹ̀. àmọ́ Abdulhamid Yusuf ló ń jẹ́. Abdulhamid Yusuf ló ń jẹ́. fọ́tò rẹ̀ nìyí ṣé o rí kámẹ́rà tó lè sún mọ́ dáadáa. Ẹ zoom ẹ. fọ́tò rẹ̀ nù ní. fọ́tò rẹ̀ rèé. fọ́tò rẹ̀ nù ní. ẹgbẹ́ òun ìkejì Aláròyé ni ọ̀rẹ́ ni wọ́n jọ ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn tó ń ṣe Aláròyé. ìkejì Aláròyé ni òun pẹ̀lú Aláròyé wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ní. ẹ mọ̀ èmi sì sọ pé àwọn èyí ṣe Aláròyé ń bí alálàyé là wà. àwa kì í ṣe Aláròyé ń bí alálàyé ni wá. òun ni ó ní ọmọ mọ́rkàsì lòun rárá wọ́n sọ ọmọ ní ọmọ mọ́rkàsì kọ́. ọlọmọ mọ́rkàsì lòun bàbá sọ fún alánà pé lórí irọ́ ni kì í ṣe ọmọ mọ́rkàsì. àmọ́ ó kéwú lọ́dọ̀ ọmọ mọ́rkàsì. àmọ́ ó kéwú lọ́dọ̀ ọmọ mọ́rkàsì. Sheikh Hassan Zaruk Rahimahullah. ọ̀dọ̀ wọn ló ń lò sí ibẹ̀ ló ti kéwú. ọ̀dọ̀ Sheikh Hassan Zaruk ọ̀dọ̀ wọn ló ti kéwú. Sheikh Hassan Zaruk èyí sì sọ̀sọ́kúsọ wọn èyí ṣe oníṣekúṣe wọn èyí ṣe oníkàntàkàntà. Sheikh Hassan Zaruk kì í ṣe onísọkúsọ abóníkàntàkàntàn. àwọn ọmọ Sheikh Hassan Zaruk náà wọn èyí ṣe bẹ́ẹ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ ni wọn onímọ̀ ni wọn. ẹlẹ́kọ̀ọ́ làwọn ọmọ wọn onímọ̀ ni wọ́n ò ń ṣe kàntàkàntàn wọn ṣe wóróworó wọn gbafá gbọ́. so ó kéwú ń bẹ̀. ó kéwú ń bẹ̀. ó wá aṣọmọ Ìlọrin. ó kì í wá aṣọmọ Ìlọrin. Ìgbónà ni. Ìgbónà ni. àwọn tó sì dá nínú Ìgbónà wà. àwọn tó tún wá dá nínú Ìgbónà wọ́n wà. so kàńdà Ìgbónà lòun. kàńdà Ìgbónà ni. nígbà tó kéwù Ìlọrin tá à ń sọ̀rọ̀ Ìlọrin tí wọ́n wá ń wí pé ewu ń bẹ lóko olóńgẹ́ o fáwa àfa rẹ̀. wọ́n sọ fáwọn àfa rẹ̀ pé ewu ń bẹ lóko olóńgẹ́ fáwọn àfa rẹ̀ àwọn àfa rẹ̀. Ìlọrin làáfà ẹ̀. Ìlọrin làáfà rẹ̀. lẹ́nu ẹ̀. so ẹni tí ò tún yé àtàwọn tó bá rí bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá Ìlọrin làáfà wọn. àtàwọn míì tó bá rí bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá Ìlọrin ni àáfà wọn. wọ́n bá da tí wọ́n bá fẹ́ máa ṣàìmoore ni wọ́n máa sọ pé Ìlọrin ò ń ṣàfà wọn o. Nìbàdàn àáfà wọn Ìlọrin ni. Nìbàdàn àáfà wọn Ìlọrin ni. àáfà ọmọ alága Nìbàdàn. àáfà ọmọ alága Nìbàdàn. Ìlọrin ló ti lọ kéwú. Ìlọrin ló ti lọ kéwú. ìjọ ń kéwú tó ń darí bọ̀ wá. ìjọ tó kéwú tó ń darí bọ̀ wá. ó gba Ìsẹ́yìn. ó gba Ìsẹ́yìn. àwọn ará Ìsẹ́yìn wá ní pé káwọn dá dúró kó káwọn ń kéwú. ará Ìsẹ́yìn wá dá dúró pé káwọn dá dúró kó káwọn ní kéwú. wọ́n ní kéwú lù wá kéla ké nǹkan wá o wọ́n bá wọ̀nyí ẹ̀ka rẹ̀ lù wá. ẹ̀kẹ́ lù bọ́ ẹ̀kẹ́ rò aṣọ kẹ́ má mà wá ẹ̀. ẹ kọ́kọ́ kẹ́ má mà á kíbò ṣe bí. ètàn ní níṣẹ́ Ádámù wa bá a tú wákà ní sí Lárúbáwá. ní pé
للعلم حقا خرجنا يطلبه حيث كنا أزاد لا بد منه كي لا تجوع لدينا للعلم حقا خرجنا نطلبه حيث كنا وزادنا بد منه كي لا يجوع لدينا. ṣé wò wá kí la kí nǹkan wá jáde fún ni a lọ bá àwọn àfáà ńlé ni al-ilmu yatu wala yuta wala yati wal-ilmu ya'lu wala yu'la alayhi. Allah. èèyàn tọ́ kéwú lọ ni. èèyàn tọ́ kéwú lọ ni. lẹ́yìn náà bá fẹ́ kẹ ẹ̀yin ará Ìṣẹ́yìn òun ò ní dúró lọ́dọ̀ yín ẹ ká lọ Ìbàdàn ẹ wá lọ ké. ẹ ká lọ Ìbàdàn yín ará Ìṣẹ́yìn kẹ wá lọ ké. àpèjúwe nù ni. àpèjúwe nù ni. a máa arápèjúwe bẹ́ẹ̀ 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 nílùú kọ̀ọ̀kan ní gbogbo ilẹ̀ Yorùbá. nígbà tá a bá di pé kínní a ní pé ẹni tó sọ̀rọ̀ yìí Ìlọrin làáfà rẹ̀ so tó a ń sọ wípé èmi ń sọ tí bàbá mi gan ò lè sọ àbí tí bàbá mi ò sọ àwọn àáfà rẹ̀ mo ti sọ fún wọn. so kó yóò lọ bá wọn wọ́n wàá ṣèṣe àfáà lé lórí. Allahu Akbar.